are very, very grateful. We are saying thank you, Jesus. Bí mo ṣe sọ yẹn gangan bẹ́ẹ̀ lórí o. Bí mo ṣe sọ pé possible kò ṣẹlẹ̀ yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Gbogbo òòṣà tí ń bẹ nínú ìlú yìí tó yẹ ká bọ pátápátá láti bọ kábíyèsí. Ẹ wo ibi tẹ́ mú mi lọ mi ṣe mọ́ o. Ó pè mí kí n máa wọkọ mi kó wà láyé ju kọ́kọ́ mi jọ èkó kú lọ. Gbogbo wa náà la fẹ́ lọ kò pé oyè aláìlúwà ọba àlùwà yìí ìwọ náà ló tọ́ sí i. Kò sẹ́ni tó jẹ́ rokúrò ẹ̀. Ó ti yé mi. Bí gbogbo ayé ṣe panu pọ̀ wípé kí wọ́n pa mí yẹn bẹ́ẹ̀ lọ ṣe máa panu pọ̀ wípé kọ́ yanjú ẹ̀yìn náà. Olóyè ọdún kí ló jọ̀tún. Ìṣẹ̀ṣe ló wà nílẹ̀ yìí nǹkan tá a bá sì pè ní ṣẹ̀ṣe ẹ má jẹ́ ká forí ẹ̀ gbolẹ̀ o. Ṣé ẹni tẹ́ ẹ fẹ́ yàn sórí àpèrè ṣé fa ló mú. Ààrẹ ń pè ọ́ ló ń dífá tí fáfá gbé ọ táàrin ọba gbé ọ. Kábíyèsí ṣé tìlú bòmíì ni àbí tìlú wa ń bí báyìí. Wọ́n ń ṣe yín ló ṣe mí náà. Pẹ̀lú gbogbo fọ́ọ̀tì mi yìí náà mi ò deliver kò tí ì yé mi dé sí. Kílẹ̀ náà wíwá heartless báyìí. Anything we wan happen forget ìlú Òṣùgbó ni. Jẹ́ ká lọ bá aláyélú àlálejò jẹ́ ká jà lólè kó mọ̀ wípé àwọn kì í ṣe olè kékèké. Akọ́dà yóò gbà. Ọlọ́run kílẹ̀ sọ lẹ́nu tí yóò lẹ́nu gbogbo yìí náà. Ẹ wò ẹ́ ti sọ fún mi tí wáyé máa gbọ́ mi ni o. Mi ò tẹ́fẹ́ sọ máa gbọ́ mi kó nígbà tó ń bi lé ní mi ò tẹ́fẹ́ sọ máa gbọ́ mi lẹ́yìn ni o. James gbàgbé ṣe sùúrù inú mi dùn pé kò kí n ṣe pé a ṣẹ̀ṣẹ̀ jọ ń ṣe bísínẹ́sì tẹ́lẹ̀ bá wáyé bẹ́ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ mi ò bínú sí nǹkan tó ń ṣe o èèyàn lè fowó síbì kan kó dẹ̀ rí pé ó ní pẹ́rẹ́ kó má bínú lóòótọ́ ṣùgbọ́n nǹkan kan wà tí mo rò pé o ò rí tí mo fẹ́ kó o rí má gbàgbé pé owó tí o fi síbẹ̀ kò tó ti kankan náà mẹ́tẹ̀ẹ̀ta. má sọ bẹ́ẹ̀ mọ̀ bólúkà ṣe orówó ẹ̀tọ̀tọ̀ ni o ẹ mọ̀ tí mo ti rówó mi o n bẹ́ẹ̀ gbọ́ mi tí màá gbọ́ mi kó n ba ilé ni ó lè di wàhálà o. James ò dé farabalẹ̀ náà owó eré káwà rere náà wo bí ọmọ tó ṣẹlẹ̀ o kàn máa fún wa bí ọ̀sẹ̀ kan owó yẹn máa ṣe kéde ó máa wọlé náà ò dẹ̀ fi rẹ lọ́kàn balẹ̀. lẹ́nu tiẹ̀ ọ̀sẹ̀ kan arọ́lò kí n ṣe sùúrù ọ̀sẹ̀ kan ṣọ́ọ́bù tí mo ti rọ́ mi ni ọmọ ìtọ́ ọmọ ìtẹ́ tó ń gọ́rí mi ní báńkì ni. ẹ bàbá ẹ ló ń ṣe báyìí ṣé ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí báyìí jọ nígbà tá a jọ ń ṣe business náà rówó tá a la sọ fún. ìta wa ṣe tó jọ yíwọ ìgbogbo alájọ lówó ń bẹ ó dẹ̀ ń pariwo nígbà tá a bá sọ pé a gbowó lọ́wọ́ ẹ a lọ kó síbì kan ìwọ náà mọ bí tá a jọ dáwọ́ sí kí ló ṣe é tó ń pariwo báyìí. èmi pariwo lẹ́nu níwájú tiẹ̀ kó tó lọ gbélé kẹsàn-án bíi talangba ṣọwọ́ òkè ṣá ọlá ìtàn báwọn fọ́ọ̀sì ẹ̀kọ́ bá ń sọ̀rọ̀ náà èmi pariwo níwájú ẹ̀ ṣọwọ́ òkè ṣá wo tó bá fi ó síbi tó ń gbé máa jẹ́ pé ọmọ gbàgbọ́ra ni mí. dání àwọn wo ni a pa a là ìtòkù ló wà èmi ló ń dẹ́rù bàbá ọmọ gbàgbọ́ra ni wọ́n àwọn bàbá ti tèmi ààrẹ ilẹ̀ Yorùbá ni wọ́n ń jẹ ó jẹ̀bi tó jọmọ gbàgbọ́ra wọ́ tó bá ń dẹ́rù kú bá àwọn eléyìí má mú tèmi mọ́ o igun ni mímí ẹ̀ṣẹ̀ ran àmúbọ́rí o àkàlàmàgbò tèmi ẹ̀ṣẹ̀ ran àmúdàrí. ṣẹlẹ̀ ṣọlẹ̀ kọ́ fẹ́ kú ni. jágẹ́ ẹnu ẹ ń wo wájà ó ń bẹ̀. jẹ́ kí n sọ tó nǹkan fún ẹ látẹ̀yìn tó bá sùn tó bá dára tó bá rí egún èmi ni o máa jẹ́ owó fún ẹ. má fẹnu kọ o má fẹnu kọ. mo ti gbọ́ mo fún ẹ ní ọ̀la kí n rí owó mi wà lówó ẹ lọ́sàn mo ti gbọ́. mo fẹ́ fẹnu kọ dànù ààrẹ gbogbo ilẹ̀ Yorùbá náà bàbá mi jẹ olóhùn ọmọ gbàgbọ́ra àgọ́ ọ̀ka nù. ẹ̀bùn ọ̀sẹ̀ ṣe sùúrù nǹkan tó sọ yìí ṣe ló yẹ ká máa. máì ó ti tó kílẹ̀ ń bẹ fún ṣé kìí ṣe pàtó ṣe business ni ṣàkówó ẹ̀ lọ síbì kan ni àbí gbà tó ti ń gbowó ta ló sọ fún ẹ̀wẹ̀ yẹn ló lè dẹ́rù kúbà o kò lè dẹ́rù kúbà mi o béèyàn dẹ́rù kúbà mi àforí ara ẹ̀ gbé àfọmù ẹ̀gbẹ́ àfẹ́ bí ẹ̀gbẹ́ kí ẹrù ẹnu kọ́ kẹ́ni kọ́ má dẹ́rù kúbà mi ṣé kò sówó tí wọ́n tẹ̀.
ẹ̀dá ronú kó tó ṣe ká ò informat. àròwò ni ọ̀rẹ́ kò fọ́ ni kò tiẹ̀ ṣàkíyèsí mi pé múdù mi ò wá òkè ní ìṣeré ṣé irú ikú tó pa Thomas so kò tiẹ̀ fún wọn ní concern àbótígbàgbé òwe Yorùbá tó sọ pé ikú tó ń pa ojúgbà ẹni ìwé ló ń pa mọ́ ni ṣé máa jọ wà ní kí ló sọ pé irú ẹni kí ló rò pé ó ṣẹlẹ̀ ọkọ̀ ẹni ìbálòdì ń wà òkè. dòdò ṣé torí nǹkan tó ṣe wá mo ti látẹ̀ nǹkan tó ṣe ṣe wá jẹ́ nìyẹn tí ó bọ̀ pásìkò oníkálukú ò ní fò dání kádàrá ò ní papọ̀ àsìkò tí Thompson dé ló lọ yẹn ẹni tí ò bá jẹ gbé ò lè mú gbé àsìkò tiẹ̀ ló tó yẹn tó yẹ ló ṣe wá dé tó káàbọ̀ sọ látàrọ̀ tó ṣe kankan. ó ti gbé síra wọn o má gbàgbé pé kì í ṣe pásìkò ẹ̀ ló tó ìbọn ni wọ́n fi pa o kì í ṣe kú Ọlọ́run o so ẹ̀wọ̀n tó pa yẹn àbẹ́ni tó pa yẹn kí ló sọ pé ṣé gbogbo àjọ ń ṣe business papọ̀ ni tó sọ pé kò jẹ́ gbé ọ̀nà jẹ́ gbé ṣé gbogbo àná làkọ́ tó. tèmi ti gbọ́ nǹkan tí wọ́n sọ tí wò bá gbálàyé tèmi àti wọ́n fi kàn pa àti gbogbo akóṣàkù náà àsìkò ẹ̀ tó ni tásìkò Yorùbá tó láyè kò lè kó ilé ayé. tó bá jẹ́ bó ṣe ronú nìyẹn èmi fẹ́ mú mọ̀ràn wá jẹ́ ká arrange jẹ́ ká kú òun lu at least fúngbà díẹ̀ débi pé bóyá ẹnìkan ní àbáwọn èèyàn yẹn wọ́n á ti lè gbàgbé ń pa wá kábàjẹ́ padà dé àwọn máa wá òkè. ọ̀rọ̀ ẹ̀ pa mí lẹ́rìn ká kú òun lu yìí pẹ̀lú gbogbo properties tá a ní ká wá fi gbogbo ẹ̀ lẹ̀ ká sá lọ àbí kí ló dé tó ń ṣe bí ọmọ kékeré báyìí àjẹlé ẹṣọ kó tó sá lọ ká fàṣà ibo ló dé tó rí jà ẹlẹ́yẹ. ọ̀rẹ́ iṣu fẹ́ gbọ́ torí pa wà láyé ẹ̀mí wa ló kú gbogbo ọ̀rọ̀ yẹn jọ tí wọ́n bá pa wá ẹ̀ tí wàá ṣe lọ́nà náà ó bẹ́tà kí á kúrò lù nígbà ibi tá a bá wà ẹ̀mí wa máa kú ọ̀rọ̀ ní ìjọ àsọ̀gàsẹ́ mi wá tá a bá ti kú kò síta lè ṣe mọ́ mi parọ́. ìyá àsìkò oníkàlùkù lè fò dáa akílódé tó ṣe báyìí ikú náà ló wá dẹ̀ dùn tó ń bẹ̀rù báyìí òfìrí ẹ lọ́kàn balẹ̀ kí ẹtí ṣe wá ṣe kí lára tó fẹnu kan tí tó kàn ń wọ́ tí ràn òbí yẹ kọ́ kó àwọn ọmọ wọlé. yẹ ká ṣe fàyè ayé yóò pè méjì o ilé ayé la ti ń ṣayé ọ̀run ti ń ṣọ̀run ó ti gbọ́ ẹ kọ́kọ́ bọ̀ wọlé jáde wá torí ẹ̀ wá ronú wá kọ́ ọmọ tán gbogbo ẹ̀ bọ̀ sáré ló ṣe nǹkan tí mo sọ sí àgbà máa pàdé lọ́fíìsì lọ́la ọ̀tún bá rò kékeré mo ti gbọ́ eléjò sọ ìwọ náà rí sí. ọ̀ ìturaka turaka ló ń ṣiyẹ́ ṣé kí n kọ́ wo bí ọmọ yìí dà. ẹlẹ́dàá mi gbà mí o. ẹni tí ó pa ọkọ ẹ̀ rẹ̀. ọlọ́yin lè pa mí kọ́ ayé yìí ti bàjẹ́ ayé lè pa mí lọ́kọ́ ayé yìí bàjẹ́ ẹ̀kọ́ yẹn bá sọ ayé yìí bàjẹ́ nínú ayé lè orí yìí ti kúrú ọlọ́kọ́ yẹn bàjẹ́ ayé yìí ti bàjẹ́ ẹ̀wọ̀ yẹn ti bàjẹ́ ayé yìí bàjẹ́ ẹni ní ma ẹ ṣe sùúrù ẹ ní ká ẹ ṣe sùúrù ẹ ti gbé iṣẹ́ fún ọ̀rẹ́ you don't need to take any law into your hand. Hey, Mr. Man lẹ́yìn balẹ̀ ọmọ bọ́n ṣe ń pààyàn duty tiwa ni pé ká arrest criminal like you. ọlọ́pàá ẹ gbọ́ mi bó ṣe wà yìí olóògùn ọ̀rẹ́ mi ni o ọ̀rẹ́ ẹjọ́ ń ṣe ni o olóògùn máa gbá ṣé bí olóògùn máa gbá òde pa. Mr. Tijani, ṣe wà pa. Ẹni mo ti ń close èmi fẹ́ máa lọ lẹ́sẹ̀ nìyẹn. Ó wá ya kíákíá bẹ́ẹ̀. Kí ló ń fẹ́ máa dé òkò ṣe? Ó ṣe tán mò ń lọ nìyẹn. Ẹran bì mí. Ọ̀rọ̀ kan ti ń gbé mi inú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ti ń wọ́n tí mo fẹ́ bá sọ. Ọ̀rọ̀ kan kẹ̀. Bẹ́ẹ̀ni, ọ̀tún wá rọ́pò tí ń sin láti bá yín sọ̀rọ̀. Ṣé ẹ̀yin ò notice kan tó ń ṣẹlẹ̀ ní company wa ń sìn? Especially ọ̀rọ̀ àwọn colleagues ọ̀gá. Bí wọ́n ṣe ń kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Bí ṣe ń pa ó lẹ́yọ̀ kọ̀ọ̀kan iṣẹ́ yìí ò rí pé ó fẹ́ rí bákan àbí ẹ̀ rí ìdí mínísì. Bí kò ṣe ń pa wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan yẹn lẹ́fẹ́ ṣá ló nọ́mà ọ̀rọ̀ ikú ó nọ́mà ṣẹ́rí kò sí ojúmọ́ kan báyìí kéèyàn máa kú bá ṣe ń bímọ lèèyàn ṣe ń kú bá ṣe ń bímọ lójoojúmọ́ lèèyàn ṣe ń kú
so ó normal ó kàn ṣe kò síbi tó lè ṣẹlẹ̀ sí ó lè wọ àárín àwọn oníṣẹ́ ọwọ́ náà kó ṣẹlẹ̀ sí ó lè wọ inú ọjà kó pààyàn wọ́n kàn lè sọ pé àwọn èèyàn kan kú ní àárín ọjà ó kàn happen bẹ́ẹ̀ náà ni ó normal everyday. ok ó normal kò sí problem ṣá kó ṣáà ti má di salary tiwa lọ́wọ́ kúkú dẹ̀ ti má yẹ ọ̀dọ̀ tiwa yẹn ló ti tán ọ̀rọ̀ yẹn gangan lẹ́yìn jẹ́ sọ ẹ take care mi ti lọ́ọ́ tèmi nìyẹn o. ẹ take care. all right. Officer, I want to ask you for the last time. Mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi kí ni tí ẹ mọ̀ pàtó nípa ètò Chief Thompson. Officer, mi ò kọ́ pàtó ikú Thompson. Mi ò kọ́ pàkó ẹ. Thompson ọ̀rẹ́ mi ni Thompson. Mi ò kọ́ pàkó ẹ. Chief James. Sir. I need to be a very responsible person. Bẹ́ẹ̀ni sir. Take a look at yourself. Chief James, take a look at yourself. What she share okay, show one by. But if you can cooperate with me, tell me I can set you free from this problem. And then jẹ́wọ́ fún mi, ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ikú Chief Thompson. Can you help me? Officer, mi ò lè máa parọ́ mọ́ra mi. Kẹ́ẹ̀dẹ̀ wo mú ìwà yìí ọjọ́ tó ti dáyé mi ò lè pẹ́ díẹ̀ ibùn tó máa ń pẹ̀ràn lé àgbọn máa ń sún mẹ́yìn bẹ́ẹ̀ ni lórí mi láti máa rí blood mi ò rẹ́ jẹ́sọ̀ ojú ẹjọ́ mi ò mọ pápá Thompson. Chief James, we dey help you. I can assist you, but that depends on you. Tẹ́ bá lè jẹ́wọ́ fún mi, I can do you a favor. Màá bá ẹ wá a very sound lawyer. Ẹ ṣé. Very reliable lawyer tó máa mú ìkéèsì. Ẹ ṣé. Based on one condition. Tẹ́ bá lè jẹ́wọ́ fún mi. Ó tán. Ẹ̀yin lè help ara yín. Without that, I can't help you. Ẹ sọ fún mi ní pàtó. Kí ni tẹ́ ẹ mọ̀ nípa ikú Chief Thompson? Ẹ jẹ́wọ́ fún mi ṣe. Sir, mo fi tóbi ọlọ́mọ fi kúra sí èmi kọ́ ló bá Thompson lóòótọ́ àjọ lérí ìsira wa pé ó máa rí ọ ẹ̀dẹ̀ mọ́ Tinubu bí ọkọ̀ sí nǹkan tí yóò lè sọ ó náà ó lérí ògùn sí mi iná dẹ̀ lérí ògùn sí but. James, sir, truly ẹ̀yin àti Chief Thompson ẹjọ́ ní conflict. bẹ́ẹ̀ni. ẹ lérí sí ló máa lọ́wọ́ yín abẹ́ lérí ògùn sí but few days later a padà lọ́wọ́ yín. Yes or no? Èmi kọ́. Kí lẹ wá fẹ́ fi proof pé ẹ̀yin kò lè pa? Èmi kọ́ ni mo pa. Chief Thompson tá à ń sọ̀rọ̀ báyìí, ó ti kú. The only witness tẹ́ nìyẹn, but you are the only one that can assist yourself. Ọ̀nà tẹ́ fi lè gba àwọn ará yín lọ́wọ́ ní pé kẹ́ jẹ́wọ́ fèmí kèmí lè set you free. Officer mi ní sáyẹn parọ́mọ́ra mi kọ́ ni mo pa Thompson ọ̀rẹ́ mi ni. Lóòótọ́ àjọ lérí ògùn síra wọn náà lérí ògùn sí mi ló máa rí. Ọ̀rọ̀ ẹnu lásán ìhàlẹ̀ lásán ni kí n lè rí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wọn ni. Ìrànlẹ́ lásán ni. Chief James. Sir. By tomorrow morning, I'm at charge cases in court. And as you know, murder case. The end result is going to be a death sentence. Officer ẹjọ́. I want you to admit to that. Chief James, tell me the truth for the last time. Mi mọ̀ kàn pa ẹ́ officer, ẹ ràn mí lọ́wọ́, mi mọ̀ kàn pa ẹ́. Chief James, mi ràn yín lọ́wọ́ ní nǹkan tẹ́ ṣe. No problem. Officers. Ẹ̀dá ronú kó tó ṣe ká ò ní informers. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san ò ní. Chief Ọláọ̀tàn, Chief Arówólò. Ǹjẹ́ mọ̀ wípé Chief James ó mà tún ti kú báyìí. Kú kẹ̀. Ẹ wá, ẹ má pretend fẹ́mi o. Ẹ mọ̀ kó jọ yé wa ní náà. Ebi ò mọ bí kú ẹ̀ ṣe wáyé, ìyẹn mo ṣe wò wípé mo ní láti béèrè lọ́wọ́ yín pé kí ni nǹkan tó fà gangan, ta ló pa, báwo ni kú ẹ̀ ṣe wáyé. Yes. Tó bá jẹ́ yẹn, bóyá kó o béèrè lọ́wọ́ àwọn ọ́fíìsà ẹ̀, bóyá bó ṣe tọ́sọ̀ James ló jẹ́ kó kú. Kọ̀sà wa ò mọ ẹni tí ń pa ẹ̀, èyí tẹ̀mí tí ẹ̀ torí ẹ̀ wá gangan. Wọ́n á sọ wá lọ jẹ́ pé n tó ṣe Thomas náà tó ṣe òun náà. Ikú tó pa Thomas ta torí ẹ̀rọ James. Bẹ́ẹ̀ni. A mọ̀ pé James kọ́ ló pa òun kàn fẹnu ṣe ṣùgbọ́n nígbà tá a máa rí Thompson fara ẹ̀ a rí pé ìbọn ni wọ́n fi pa definitely àwọn èèyàn kan tàbí ẹnìkan àwọn náà ló ti operate bá ṣe operate ìwé tí wàá jẹ́ pé àwọn èèyàn wa gbọ́n ni àwa jẹ́ target báyìí ń sìn ikú tó bá dẹ̀ ń pa ojúgbọ́ ẹni my brother òwe ló ń pamọ́ ni that is why we go safe. Ẹ má fi nù mí mo mọ̀ jẹun.
mo mọ tí mò ń sọ ẹ wá ẹ jẹ́ kí mi sọ tọrọ kan fún mi ṣe rí èmi mo kàn déédéé silent lórí ọ̀rọ̀ ikú Chief Thomas ni gbogbo bìlífù tèmi ni wípé ẹ̀yin fúnra ara yín ẹ tún ti wá ọ̀nà míì lọ́tọ̀ láti fi ṣekú pa chief yẹn tẹ́ ò jẹ́ kémi gbọ́ ó dẹ̀ jẹ́ n tó ń dùn mí bọ̀ mo kàn ń wòran ni torí mo mọ̀ wípé at the end of the day ọ̀dọ̀ mi náà lẹ́ ń padà bọ̀. ní gbólóhùn kan àwọn àkókò tí èlé possible ṣé bá a jọ ń ṣiṣẹ́ papọ̀ in conjunction ni ìwọ ni gílẹ̀yìn ọgbà tiwa so kí ni reason fún wa láti wá lọ iṣẹ́ kan tá a máa rí owó sweating kò possible. ẹ wo bí wàhálà ti wà o tẹ́ bá mọ̀ kí wàhálà ti wà wàhálà ti wà. ṣé ẹni bọ́ ṣe pa Chief Thompson yẹn bẹ́ẹ̀ náà lọ ṣe pa Chief Aláùsá náà ṣe pa Chief Owóyà ṣe ẹni ikú tó wá ń pa ojú gbà ẹ ni òwe ló ń pamọ́ ni o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a bá máa ṣe sí báyìí. orí ẹ̀ kàná sí lọ́lọ́pàá. ọ̀dà ẹ̀yin ẹ má wọrí ẹ jẹ́ kí mi gbé ìgbésẹ̀ tó yẹ kí mi gbé lórí ẹ̀ gbogbo ọ̀nà tí n bá máa gbà pátápátá láti mọ sọ́ọ̀sì ibi tí ikú wọn yẹn ti ń wá èmi á gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àmọ́ nǹkan kan tí mo kàn tó fẹ́ kẹ́ mọ̀ ni ẹ láti wà very very careful in fact extraordinary careful and the reason is this mi ìfẹ́ kẹ́ tún lọ sí kọ̀rọ̀ kan kẹ́ tún máa lọ plan another thing lórí àwọn ikú tó ń wáyé yìí o because gbogbo ìgbésẹ̀ tẹ́mi fẹ́ gbé kò gbọ́dọ̀ tako ní tẹ́yìn bá ṣe o tó bá tako at the end of the day tí wọ́n bá padà mọ̀ wípé láti ọ̀dọ̀ yín ni nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ táṣìírí tú máa ṣe bẹ́ẹ̀ tí mi mọ̀ nínú. ọ̀nà òní yẹn possible kí màá wá ti ṣọ̀kan àbí. kò kọ́ sí reason fún wa láti kọ́kọ́ fẹ́ gbègbèsẹ̀ kan láì ní jẹ́ kí n mọ̀. yóò possible. bàtà kì í ṣe ọmọ ọwọ́. ìwọ ni kí lẹ́yìn ọgbà o lè kéré sí wa ibi tó wúlò sí fún wa. òbí ètò ẹ̀ bá ṣe ń fún ẹ á tún tẹ̀ ẹ́ lọ́wọ́. àwọn tó wà torí àwọn tó wà ní kí ni ọmọ. ayeyeye ayé tamọ tiye ayeyeye ayé tamọ tiye ọ̀rẹ́ ń dára wọn olólùfẹ́ méjì ń dára wọn. Nípa ìlú wà tó ti wá lọ, mo ti gbé ẹnu lẹ́gbàá mo gbé kò ṣẹlẹ̀ tó dáa nìkan. Ìrònú tó ń lo ìṣe, mo ní pé kó jí dàtí. Bí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, kò lè ṣe pé ẹnu bó ṣe orí ìrìn ló ṣe máa mọ àwọn tó kàfé rẹ̀. Mo ṣe máa fi òun ṣe láì léṣe. Kò sí ọba ṣì wà láyé. Òun ṣì lèèyàn ṣì ń sọ pé ẹ wọ́n pẹ́ nìkan. Olóhùn jẹ́ ká rí ní ìsìn tó bá lọ develop attack. Ọlọ́run ṣe ìhun ó ṣe pé bí àwọn náà kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ kan informant ọlọ́pàá ni ẹ́ báyìí tó gbọ́dọ̀ wọn ọlọ́pàá lọ kó lọ explain gbogbo nǹkan fún wọn I'm very sure pé wọ́n máa rí ẹni tó pa bàbá ẹ̀ ó wá dúró sí ìbàyè ó kárí bonú òun ronú káàkiri má ṣe rẹ léṣe sí mi lọ́rùn o. ṣòro bébì lóòótọ́ ọ̀rọ̀ ló sọ èmi wà very sure wípé ẹni tó pa bàbá mi náà ló pa Mr. and Mrs. Thompson ṣùgbọ́n téèyàn bá ti ń ṣe ìkà tipẹ́ bó pẹ́ bóyá ọwọ́ pálábà ẹ̀ máa ṣègi ṣebí informant ni mí gẹ́gẹ́ bó ṣe sọ mo mọ bí mo ṣe máa mú ẹ nítàn lọ́jọ́ kan ọwọ́ pálábà ẹ̀ ni ẹ máa ṣègi. Fẹ́mi báwo ló ṣe wà ṣúọ̀ wípé ẹni tó pa Mr. Thompson òun náà ló padà díẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ informant ọlọ́pàá ni mí náà gbogbo ìwádìí ẹ̀ pátápátá ni màá ṣe ọwọ́ pálábá ẹ nìyẹn ó gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀. Ọlọ́run á fún wa ṣe ọ̀yin ò ní pé kó wá ronú kó fojú ṣe ra ẹ léṣe ọ̀tìgbà tí èèyàn bá wà láyé rántí ìwà tí èèyàn bá wà láyé òun lè yàn sọ pé ẹni báyìí ló pẹ́ ẹni báyìí ló pẹ́ ẹni báyìí o má fún ẹ ní hypertension tó ti gbó jẹ́ àwọn olóògbé wa ló jẹun. ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Wọ́n yẹn. Jọ kí ló ń ṣe fún mi? Torí ọlọ́run nínú pariwo ètò. Ayeyeye ayé tamọ́ tiye ayeyeye ayé tamọ́ tiye ọ̀rẹ́ ń dára wọn olólùfẹ́ méjì ń dára wọn
Excuse me, who are you? Mi ò bí mo mọ ojú yìí o. I should be the one asking you. Who are you? Talent tó ń béèrè. Actually, èmi ni ọkọ àfẹ́sọ́nà Bímpé. Ilé bàbá mi dẹ̀ ní bíbá. Ó lọ́kọ àfẹ́sọ́nà ẹ̀. Ó dà pé ó ti sọ̀rọ̀ ẹ fún mi. Ó ti sọ̀rọ̀ ẹ fún mi. Yes, that's true. Anyways, ẹ̀gbọ́n Bímpé lè mi. Yes, àbúrò mi ló jẹ́. Wow, lóòótọ́. Yeah, nice meeting you, my brother. Nice meeting you, sir. Ó máa ń sọ̀rọ̀ ẹ dáadáa gan. And what's the name? Fẹ́mi ló ń kọ mi. Fẹ́mi. Fẹ́mi náà ni o máa sọ pé Fẹ́mi. As a matter of fact, Fẹ́mi yẹn kò kú lẹ́nu àbúrò mi rí. Fẹ́mi ló máa dárúkọ every time. Anyways, èmi ni ẹ̀gbọ́n ẹ̀. Okay, ẹ̀yin ni ẹ̀gbọ́n ẹ̀. Èmi ò mọ ẹ̀yin kò sọ̀rọ̀ yín kò sọ̀rọ̀ fún mi tẹ́lẹ̀. Because èmi ò gbé ìlú yìí, èmi ṣẹ̀ dé ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni. A ti sọ fún ẹ rí pé òun lẹ́gbọ̀ọ́ kan nílùú ni. Is that not so? Yeah, okay, so ẹ̀yin ni. Exactly, my brother. You're welcome, sir. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, sir. Ẹ ṣì wà around dáadáa. Of course, mo ṣì wà around. Actually, a ṣì máa ní time láti sọ̀rọ̀ dáadáa. Ẹ ti understand? So èmi ń bọ̀ láti ibì kan ni, so mo kàn ní kí n yọjú sí i. Kánò bẹ̀ tètè dé ní o bàbá. In fact, ó yẹ kó pàdé ẹ̀ lọ́nà. Kò sí pẹ̀ tó jáde ńsìn. Okay, anyway, tó bá dé ṣá, ẹ sọ fún un pé mo yọjú sí i. Mo ní láti tètè sáré débi tí mo fẹ́ náà. Ò bá dẹ pé o lè jókòó kí n tiẹ̀ ṣẹ́ lálejò díẹ̀. Ẹ má bọ̀, a ṣì máa ní time láti dáhùn, a ṣì máa ní time fún wa dáadáa. All right, ẹ ṣé gan. All right, go take care. Okay now. All right, ó dàbọ̀. Baby. My babe. How are you? Stressful gan ni. Really? Báwo ni ṣó ti jẹ́ ni? Of course, mo ti yanjú ara mi. Mo trust ẹ. Ṣé kò sí anybody tó wà níwájú ṣá? Bàbá kan wá tó wá bẹ̀rẹ̀ ó lóun boyfriend ẹ Fẹ́mi ló porúkọ rẹ̀. Boyfriend mi. Gbà tó wá sọ kí ni wọ́n sọ fún? Kí ni mo fẹ́ sọ? Ó ní boyfriend ẹ lòun. Ibi wọn náà máa dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ fún mi Fẹ́mi ọ̀wọ́ tó pèrè Fẹ́mi òun ló wá síbí. Sórí bó ṣe wọlé báyìí tó sọ pé òun boyfriend ẹ mo ya change ẹ̀ mọ́ lọ mo ní ẹ̀gbọ́n ẹ ni mo jẹ́ o pé o ṣẹ̀ jáde ń sìn ni. Actor ayé. Bọ̀ ó bá ti jẹ́ kó yẹ pé wọ̀ ọ̀gbọ́n lọ́kọ mi. Sórí ká tẹ̀ wá gbà wípé nígbà kan nígbà tí mi ò ti pàdé olólùfẹ́ mi máa ní pé mo ti fún láyé rẹ̀ mo ti fẹ́ ìgbà yẹn nìyẹn kò dé wá sí nǹkan láàrin mi àti àbí tí bá fẹ́ bo ni fẹ́ fi wọ̀ sí. Really? Bọ̀ babe má gbà yìí pé ilé bàbá ẹ̀ làwọn ṣọ́kò tó gbọ́dọ̀ lè ṣe jẹ́ fún mi òun fún rẹ̀ dẹ̀ fẹ́ náà rẹ̀ sọ. Baby tó bá jẹ́ pé lè bàbá ẹ̀ yẹn nígbà kan rí nìyẹn sórí èmi tèmi ṣe wà yìí tí má fẹ́ ṣiṣẹ́ tèmi mo máa ṣe parí mo ti gbé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà wọ́n dẹ̀ ti transfer everything sórúkọ mi so èmi ni mo ní báwo ló ṣe jọ tiẹ̀ nígbà yẹn nìyẹn. Òun gangan lọ bá múgùn. Ìwọ náà wo ìbọ̀bọ̀ yẹn sí mi náà tí bá fẹ́ báwo ni ìwọ ṣe fẹ́ ráyè wọ nílé ayé mi ẹ jọ ń bí Ọlọ́run ṣé ìbáná ní kí n kú sí ni níwọ tó wá láti Canada báwo ni mo ṣe fẹ́ tẹ̀lé lọ sí Canada. Wo sórí ẹ̀yin guys ní problem ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wò wá àgbáwo láyò wa o and mo fẹ́ kí I understand kankan kò ṣe gbogbo aṣọ náà máa ń sá lóhùn. Ọlọ́run. Ẹ bá wà láwọn òbí kan. Orúkọ tó jẹ́ ni. Ẹ má sọ̀rọ̀ ọ̀pá wa rárá. You don't get. Hello. Alpha. Irọ́ ni o. Ó ti dán. Ó ti click. Ó ti bọ́ọ̀sì. Ọmọ ní wàá gbá yìí. Wàá gbá yìí. Báwo. Alẹ́ yìí ni mo lọ lásẹ̀. Máa wọlé tí wọ́n ti wọlé gbùgbọ́n fún ara ẹ̀ wọ́n lágbọ́n wọn aṣáṣẹ́ pàápàá ni. Wàá gbá yìí ọmọ oró. Ó ṣe ó ti yẹ wá gbá yìí sọ́bọ̀. Ó ti bọ́ọ̀sì. Ó ti dán. Ó ti click. Wo ó ti sún ọ̀pá lọ́wọ́ yìí. Aláìdá pọ̀ sùn ẹ̀. Ó jẹ́ sí kí ló pè mí sí pé aláyẹ̀ ó ti mọ hòtẹ́ẹ̀lì tó dé sí.
káàṣì gbó wọlé ojú alẹ́ ìgbà ìyàwó gbúdọ̀ alẹ́ ojú ẹ̀sìn wà bó sáyẹn wàrà lọ́tọ̀ rẹ̀ ni. kí ni báwo ló yẹ ṣe báyìí náà. no mò ń já ẹ pé. òtítọ́ ìráwà lójú ọpọ́n náà sórí pé talawa ni. sáwọn lè lè rà sáwọn àwọn fọ́ọ̀lì lọ ṣé mo ṣe máàkì ṣé mo ṣe ọ́fíìsì ṣé àwọn ẹni mo ṣe. wọ́n bí ìyàwó lè ó lè ìyàwó jẹ́ gbẹ́dá gbẹ́dá ọdún mọ́tà àjọ mọ́tà ṣe àjọ gbúdọ̀ ibi táwọn àwọn ìzí sókè àwọn bí. ó ti tó ẹ̀sùn kan mi ẹ̀sùn kan mi. pásítọ̀ ọ̀tí ẹ̀ nígbà tí sọ̀rọ̀ àwọn ọmọ pásítọ̀ ọ̀rọ̀ tábà délé àwọn ọmọ sọ̀rọ̀ wa. gbogbo gbogbo ọmọ sọ̀rọ̀ láti sọ̀tà ni ẹ wo bí ẹ wẹ̀lẹ̀ jẹ́ kí n já ẹ tán kí n já ẹ tán wọ́n wá di ojú ọ̀la tó wá gbọ́ mádéníyàn 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 ní owó iye ọ̀la mádéníyàn 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 tó wá di ojú ọ̀la wá tó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ jáyé lọ ẹ wo ẹ mú kọ lọ ẹ ṣe kó fàájì kọ́ ọ́ta alẹ́ ti sú ọ̀ alẹ́ ti sú ọ̀ tó wà ní ọ̀la ẹ̀ lọ ṣẹ̀kẹ̀rẹ̀ máa mi ní o ok ẹ ṣe gan ṣàgà ibi tẹ́ gbé mi dé náà ti wá ok mo ti fẹ́ máa lọ. báyìí lọ kí ni nǹkan tí wọ́n rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì. ọ̀gá ẹ wò ẹ mọ̀ pé èmi ọmọọṣẹ́ ni mí ẹ̀yin la bá ní ẹnu iṣẹ́ yìí so there is no way tèmi ṣe fẹ́ mọ̀ tó yín so ẹ̀yin náà lè mọ̀ much tẹ̀lé lè sọ much about it. torí àwọn kankan ń ṣẹlẹ̀ tó ń rú èmi lójú ṣùgbọ́n kí format Fẹ́mi ó ti yàwó rẹ̀ báyìí. yes ọ̀gá mo mọ̀. DPO tó dẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ ni kó máa sọ wọn kàn pa ẹ̀ kó sọ kankan pa ẹ̀ rárá. ó fọ́ ni o. DPO àti Mr. Rodo nǹkan tó ń sọ ní ọ́fíìsì lé ní ò dára gbogbo nǹkan tó ń sọ látòkèdélẹ̀ ni mo gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kán máa gbọ́ lẹ́nu DPO lẹ́nu ọmọ tó ṣe wọṣẹ́ ọlọ́pàá lánàá àwọn ìwà tí ò yẹ kán máa bá lọ́wọ́ rú wọn ló wà lọ́wọ́ DPO wa ó dùn mí ìwà bàjẹ́ burúkú kún ọwọ́ DPO wa but no problem èmi máa yẹ káwọn kan yé wọn lóòótọ́ mo bá wọn lẹ́nu iṣẹ́ ni ṣùgbọ́n máa yẹ kó yé wọn wípé ibi tẹ́mi gbà tí mo fi mọṣẹ́ jù wọn lọ ó pọ̀ gidi gan mo kàn ń sọ fún ẹ torí mo mọ̀ kí ìwọ náà wà lóyà o dẹ̀ máa ń ṣe ní kíbíkíbí mo fi gbẹ̀sẹ̀ lọ́wọ́ so èmi àti ẹ náà lájọ máa ṣiṣẹ́ yẹn ṣó ti yé all right. no problem sir gbogbo ìtẹ́ bá ti ṣe náà ni ìtẹ́ àwa lọ́rùn. no problem. ok ẹ ṣe gan sir. ok. Sorry, Nigeria is bad. Ó ti sú yẹ. tó jẹ́ orí kò sọ̀rọ̀ rárá gbogbo bí àtàmù ní tèmi ó ti dòbí sílẹ̀ lára kò háì mi mo kàn lọ́tọ̀ ni bí a pa gbogbo green tea kábọ̀ sórí òróró. Siro gbé háì. Siro ìwọ ló fẹ́ máa háì. ó yẹ wọn alẹ́ kankan ni. nǹkan tèmi sọ ni wípé lórí next operation kàbá ṣe ń sìn mo fẹ́ kú ní Nàìjíríà mo fẹ́ máa lọ sí Canada Nàìjíríà ti sú mi. ó dẹ́ pé kọ́lọ̀ lórí ti wà bí. kọ́lọ̀ mi kọ́ ló ń di sí. lójú ààrẹ ojú òyìnbó lójú ààrẹ àti. gbòòrò ni ìran Fúlàní yẹn wọ́n tó kó tó pa òbí Canada. ní sùúrù sórí níbi tá a bá ṣẹ́ dé ó ti tó àti lówó mẹ́ kí ló tún kù. no problem no problem. You are under arrest. Kí ló ṣẹlẹ̀ ń sìn? Ṣé bàbá tún lè sùn wá sí bàtú wá ṣe fàájì? Ó yà mí lẹ́rù o. Àbí kí ló dé tẹ̀yìn náà bọ́sùn àná bọ́sùn à ń bà báyìí? Ó yà mí ṣiṣẹ́ ìjagun ni wọ́n ń kó aláyé gbé wọn ilẹ̀. ẹ má bínú kò sẹ́ni tó ní kẹ́ ẹ má jáde wá ṣe fàájì ṣùgbọ́n wọ́n ti fẹ́ bí yín rè kéde ká mi ló dáadáa gbogbo orin yín lánàá báwo ló ṣe lọ. Ibo báwo lẹ ṣe mọ̀ báyìí? Láàárọ̀ àná àlọ́sọ́dọ̀ yà ṣùkú wa àlẹ́ kú òbẹ̀ àpàdà àwọn àjẹbà lọ́dọ̀ yà báńkì. Now number 15 Housing Estate kí lẹ́nu ṣe bẹ̀ ẹ̀yin alọ́kọ́ ló ń kígbe. ṣé ẹ rí ilé ẹ̀ta wáyé kí wọ́n sọ ẹnu ẹ̀ ni o tí wọ́n sọ ẹnu ẹ̀ yan agbèsè ni o àwọn olórí burúkú ẹ̀dá àwọn tí wọ́n kọ́lọ́ tí wọ́n mọ bí ilé ṣe rí wọn nígbà àwọn Nàìjíríà police o ọ̀hún ìmọ̀ sáwọn bí iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ o ẹ̀yin proof pé ẹ̀ ṣiṣẹ́ torí pé gbọ́dọ̀ ẹ̀ sọ́lẹ̀ ẹ̀ sí owó ọ̀gbìn ẹ̀ ṣiṣẹ́ ara ẹ̀ ṣe máa pa fúnra ọlọ́run ṣe gbọ́dọ̀ ojú náà ojú tó máa tó understand ìgbà yẹn náà ìgboro ẹni wàá máa ṣayé ìgboro ṣe ní òótọ́ mi ìparọ́ fún mi tá dé dúró àmì ìparọ́ fúnra mọ́ ẹ ká jára wa sí ẹ sà òótọ́ ní tẹ̀sán but láàrin ara wa tó wà lẹ́bi tí rí o tó kùn a máa ṣàlàyé ẹ náà ẹ máa búra sára a máa bí happy ẹ jókòó bá a mọ̀ kan. ṣẹlẹ̀ fún 10 million. ó yá
tẹ́tẹ́ mi lọ. ẹ ti já wèrè. kí ni mo jọ lójú yín. ọ́fíìsà ni. o màá wá wúwa ọ́fíìsà yẹn fún ẹ wà á dé ọ̀dọ̀ wa lọ́wọ́ akọ statement gbogbo tó ń sọ yìí náà ló máa kọ́ lẹ̀. ẹ wá kí ló máa ń ṣe yín gan-an kí ni nǹkan tó máa ń ṣe yín náà mo sọ fún yín láìmọye ìgbà wípé tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan ẹ jẹ́ kí n máa mọ̀ ń pa ẹ̀ kí ló dé ẹ jọ ṣé ẹ fẹ́ kó bá mi ni ebi ò lẹ́kìrú láìfù báyìí náà ẹ wò ó ẹ má kí n tọ̀ yín jẹ ṣe rí àwọn ọ̀daràn yẹn nígbà tí wọ́n máa fi kó wọn débí kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ tán wọ́n ti implicate yín tán yes the only thing tó ń fi yọ wá ni wípé station 1B ni wọ́n kó wọn wá ọ̀dọ̀ mi dẹ̀ ni wọ́n kó wọn wá yes ẹ wò yín láìkọ́ tẹ́ ń sọ yẹn jàre mi láìkọ́ tẹ́ ń sọ yẹn mo ti sọ fún yín láìmọye ìgbà ẹ jẹ́ kí n máa mọ̀ èmi á jẹ́ kẹ́ fi ti yín kó bá mi èmi ti yanjú wọn ohun tí mo lè ṣe náà nìyẹn mo ti yanjú wọn ẹ wá gbọ́ o ṣẹlẹ̀ lè tó ṣẹlẹ̀ yìí ó máa ná yín lówó owó tó lẹ̀ pọ̀ ni o ó máa ná yín lówó náà because ìgbà tí gbogbo kíni yẹn ń ṣẹlẹ̀ tí ẹ máa fi yanjú wọn yẹn àwọn èèyàn kan ti mọ̀ nípa ẹ̀ yẹ ní station 1B wọ́n ti mọ̀ nípa ẹ̀ mo dẹ̀ máa ní láti fi owó kí n fi dí wọn lẹ́nu ó yẹ yín náà gbogbo tí mò ń sọ yẹn ẹ wo ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gan ni o kò sí wàhálà but tá bá ti pàdé ẹ má kí n tọ̀ yín jẹ tí n bá sìn yín lówó yẹn kẹ́ tó fún mi máa bí mi nú ó máa bí mi nú. It's okay it's alright. ayeyeye ayé ta mo ti yé ayeyeye. Ọlọ́run ọba o ṣé kìí ṣe wípé èmi fúnra mi mò ń kọjá yìí ṣá ṣé kìí ṣe pé èmi fúnra mi mò ń plan láti kó bára mi ṣá ń diṣẹ́ tí mo ṣe tí má tiẹ̀ fẹ́ báyọ̀ da nǹkan pọ̀ tàbí wọ́n fẹ́ báyọ̀ ṣe business ṣe bí ọlọ́pàá ara mi tàjọ ń ṣiṣẹ́ ara wa yìí tí mo dẹ̀ believe pé ọ̀rọ̀ ara wa máa yíra wa ṣé báwọn ló yẹ kí n bá ṣe business àwọn tí mi ń bá ṣe business yìí ṣé ìbáwọn ló máa kó bá mi kí ni yóò yí wọn dáadáa náà ṣé mo dáhùn báyìí wẹ́ èso àlà alátiṣe mi àmọ́ àti ṣe ara ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. sir gbogbo àwọn unit tẹ́ sọ pé ká lọ ṣiṣẹ́ yẹn àti handle everything. Nice one. But about 30 minutes ago wọ́n pè mí pé area ibi tí àwọn area boys máa ń pọ̀ sí yẹn ipe issue kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ a dẹ̀ need van láti fi ṣiṣẹ́ ń bẹ̀ sá so wọ́n wá sọ fún mi pé ẹ̀yin lẹ́ni kan lọ fi ṣiṣẹ́ ní ọ̀dọ̀ Ṣìfàrówólò sá. Mo tọ́ ni èmi mo sọ wípé kí wọ́n gbé patrol fan yẹn lọ síbẹ̀ Ṣìfàrówólò ló pè mí pé àwọn need assistant wa ó dẹ̀mọ̀ pé èèyàn pàtàkì ni wọ́n láàrin ìlú ṣùgbọ́n yìí sọ fún mi kò ní problem kí wọ́n gbé mọ́tò lọ síbẹ̀ okay. But sir Ṣìfàrówólò tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ sá wọ́n ní security ní inú ilé wọn. Lóòótọ́ ni mo mọ̀ wípé wọ́n ní security àmọ́ tí wọ́n fẹ́ ṣe yẹn ó wà very very important gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún mi you understand but pẹ̀lú bó ṣe sọ yìí mo ti rí wípé ẹni di mọ́tò yẹn very very urgent ni ìwọ padà sí orí kántà tí wọ́n bá ti gbé fáàn yẹn dé èmi á pè màá ní kí ìwà àti dírẹ́bà kẹ̀kẹ́ lọ síbẹ̀ yẹn okay. Sorry sir ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè wọ́n nísinsìnyí pé kó máa gbé van yẹn bọ̀ ká lè lọ attend sí case ti junction. Will you shut up? Irú rubbish wo ni ẹ lọ? Wá ṣé ìwọ ló fẹ́ kọ́ mi níṣẹ́ mi ní àbáwò? Jọ̀wọ́ bínú ṣé ìwọ ló fẹ́ sọ fún mi pé bí wọ́n ṣe ń gbé ẹsẹ̀ rí nínú iṣẹ́ ọlọ́pàá? Sorry sir. Dábì lóhùn. I'm sorry. So ẹnu ẹ ti tọrọ o kàn dẹ̀ believe pé o lè sọ̀rọ̀ ẹni àwọ̀. Nonsense nìyẹn náà. Sorry sir. Sorry for your life my friend. Get out. Sorry sir. Nonsense. Yóò bínú jáde. Òtùgbọ́n máa dá wọn lóhùn tó bá ti di wípé àwọn ọ̀gá yẹn ti ń ṣe hi you look sexy ó dùn gan kò sí tí wọ́n máa ń pera wọn. Mo ń gbọ́ kí ló ní o fẹ́ jà ní. Lórí ọ̀rọ̀ àwọn suspect méjì yẹn ni mo wá rí fún ẹ̀gbọ́n. Suspect méjì? Yes sir, mi ò gbọ́ nǹkan kan mọ́ nípa wọn.
àwọn suspect wo nìyẹn náà. àwọn suspect méjì tí mo inform yín nípa àwọn yẹn. àbúrò sórí bó ṣe ń sọ yẹn ó yé mi dáadáa ṣé bí àwọn suspect méjì tí o fún wa ní information wọn yẹn sórí àwọn guys yẹn ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ láàbí wọn ọdún èèyàn pàtàkì ní láàrin ìlú yìí ṣó fẹ́ gbọ́ àti waste wọn irú àwọn yẹn wọn kì í gbélé ayé pẹ́ ìgbà tá a ti rí wọn báyìí a ti yanjú wọn àwọn yẹn ti lọ jàre ìmíì ni kò sọ. ẹ sà èmi fi pé bóyá ẹ máa gbé wọn lọ sí court ẹ get nǹkan tí mò ń sọ sà. ọlọ́mọ understand ẹ pa ọ̀rọ̀ ẹ yé mi dáadáa sórí bó ṣe wà informant àwọn ọlọ́pàá lásán ni wọ́n jẹ́ sórí iṣẹ́ ọlọ́pàá ò rí bí wọ́n ṣe ń ròyìn àwọn suspect kan wà tó jẹ́ pé tá bá ti mú wọn a ò lè gbé wọn dé kóòtù mọ́ ibi ìbàyìí náà láti máa ṣèdájọ́ wọn sórí ìgbésẹ̀ tó yẹ káwa gbé lórí wọn òun làwa ti gbé yẹn ìwọ gbójú kò yẹ tó bá tún rí nǹkan míì ní kò jẹ́ ká mọ̀. fàáṣe ló máa ń ṣe bí ọmọdé fàájì ti pọ̀ ju ẹ lọ kò kí máa ń fìgbà kọ̀ọ̀kan tó kókó ronú pé kí ló kàn kí ló ń bọ̀ wọ́n méjì ìdíyẹ wà very very important now mo ronú kankan. ètò ló ṣẹlẹ̀. ṣòro kò fẹ́ mi ṣòro kò máa fura sí ọ̀dọ̀ náà wọ́n tó ṣẹlẹ̀ mo bóyá kẹ́ ṣòro kò fẹ́ máa dààmú ló bá yìí ó dẹ̀ mú nǹkan ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú wa. òbí nífẹ̀ẹ́ ń bá lóun fẹ́ dí wa lọ́wọ́ tí ò ní jẹ́ ká jáyé wa a máa rán lọ síbi tí bàbá ẹ̀ lọ ni ọmọ lọ́wọ́ ìwé kan ti ń bọ̀ a máa dí wa lọ́wọ́ gbèsè ayé wa. àwọn ibi tí problem wà nìyẹn àti lọ́nà yẹn kọ́ ó ti gbàgbé ọ̀rọ̀ tí bàbá sọ níjọ́ ta lọ bá wọn ta nà kíní lẹ̀ tán gbé kíní yẹn sọlẹ̀ tán wò wọ́n ní Fẹ́mi òun ṣe ní tá a lè nà bọ́ sí. tọ́ máa tiẹ̀ pọ̀. pẹ̀lú yẹn ń sìn yín kí ló rò kó fẹ́ ṣẹlẹ̀. ẹ wo bí sori bí tó bọ́rọ̀ dé yẹn ìwọ ni màá tún wá tó pẹ́sàn yẹn sí kí ló fi pa lè ṣe sí. ṣùgbọ́n kí ni oṣù 24/7 mi ò gbà kí oṣù ìṣeré kọ́dá máa ṣe rèé nígbà tí o ti ṣe náà bọ́ sí yẹn a lè wá ọ̀ràn sí lẹ́sẹ̀ débi kí ọ̀ràn yẹn ló máa bá fà àwádìí àwọn máa operate lọ́ntì owó máa wọlé àwọn òní níṣòro àbálòwọ́rọ̀ bá rí dà. tó bá ṣe ń bọ́ nùkan tó máa wọnú mi and that reminds me DPO ó ti jẹ́ kí mo ti pè lórí ọ̀rọ̀ ẹni tó ń pa àbáwọn èèyàn tí wọ́n pa wá láwọn ọlọ́pàá ti wà lórí ẹ̀ gan pé kódà 2 weeks náà fún mi wọ́n náà máa wá ẹni tàbáwọn tó ń pààyàn. tó ń pààyàn káàkiri tá àti ẹ̀ mọ́ yẹn wọ́n bá ṣiṣẹ́ inú mi á dùn inú mi á dùn gan gidi. owó ni what are you talking owó lọ ọlọ́pàá ni mo sọ owó ni what are you talking nígbà tó owó yẹn wà nílẹ̀ tó bá ṣe ń wọlé àwọn náà máa balance ẹ̀ náà. mo jẹ́rìí ẹ̀. láti ọtí mi àti ń sọ onílò encourage mi ṣùgbọ́n èmi á ti rú ọ̀nà àbáyọ máa ti balance kan mi. òbí wẹ̀yìn rẹ wò kó lọ́ọ̀bù ogun kó ẹ̀yìn rẹ wò kó wà lẹ́yìn yẹn. ìgbà tó ṣe sọ̀rọ̀ rí lọ́wọ́ sí nǹkan tó fẹ́ mi lórúkọ. pé mo fẹ́. tinubu ṣe ṣí bí gbà abamẹni tó fẹ́ràn wa. mo ní kí n sáré tidy up bíbí báyìí báwo ni ọ̀dọ̀ àbúrò dájú ẹ̀ tó sọ fún mi. ibẹ̀ náà ni mo ti ń bọ̀ báyìí but ọ̀rọ̀ àbúrò bàbá mi yẹn ó dàbí ẹni pé mi ò fẹ́ máa understand wọn mọ́. bí ti báwo. okay just imagine wọ́n sọ fún mi pé ilé yẹn tí mo ti tẹ́mi nìkan ti gbẹ ó ti pọ̀ jù fún mi irú bíbá yín sìn wọ́n sọ fún mi pé àwọn fẹ́ gbà lọ́wọ́ mi. kò possible now ìgbà tó ń sọ fún mi kí wọ́n á nìkan tó sọ fún wọn. ni mo fẹ́ sọ fún wọn mo kàn. ìwọ gan ti máa ń ṣe bí bébì jù ó ti máa ń ṣe bí ìlú mẹ báwo ni wọn ṣe máa wọ ẹ ṣùṣùṣùṣù tó máa sọ pé létí bàbá ẹ kọ ó ti pọ̀ jù ẹ lọ pé àwọn fẹ́ gbà lọ́wọ́ ẹ tó bá gbà lọ́wọ́ ẹ kí ló fẹ́ fi ṣe ibo náà fẹ́ kó lọ tó fẹ́ lé ẹ dànù síta ni ẹ tó sọ orúkọ bẹ́ẹ̀ yẹn fún ẹ mú expect pé ó ti ní race tó yẹ kó fi fún wọn káwọn ogun má gbàgbé láyé wọn ó wá ń sọ pé yẹn òun kan tó fẹ́ sọ òun mọ́ kinní kan bẹ́ẹ̀ mi gan ṣe ń wọ̀rọ̀ tó wà nílé tí bá kàn jẹ́ bí pé bóyá kinní kan ti kọ ìwọ gan tó lọ́rọ̀ gan ò gbé bí èmi ṣe ń gbé ṣé kò ṣe pé bóyá àwọn gan náà pa bàbá ẹ bẹ́ẹ̀ ni ìkànnì ti gbogbo properties tó wà nílẹ̀ kò tọ́wọ́n bá ti pa o ọmọ kan tó wà nílẹ̀ o ọ̀wọ́n á tiẹ̀ mọ ọ̀wọ́n á get rid of you wọ́n á dẹ̀ lè gba gbogbo ogún wọ́n ṣe bẹ́ẹ̀ náà. ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣá. máa gbọ́rọ̀ tó ń sọ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ilé ayé ta wà náà láti rí abiyamọ tó rẹ̀ṣẹ̀ bímọ tó yọ̀ ń dì báyìí tó lè lọ fún àwọn èèyàn tó ń gun mọ́tò nítorí owó o sọ pé ṣẹ́gun bàbá ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ tó pa bàbá ẹ̀ kí ló tí ò ní fẹ́ pa àwọn gan fúnra rẹ̀ kò sí tí ò bá jẹ́ pé àwọn gan náà padà díẹ̀ níwọ̀n ní sọ pé ibà ti tóbi ju o kò bọ́ọ̀tà ń bẹ̀ o kò ṣe kíní kan bẹ̀ o ibo náà fẹ́ kó lọ ẹ sọ fún mi wo jẹ́ kí èmi sọ fún ẹ èmi tí mo súnmọ́ ẹbí iṣan òrùn náà ni mo lè advice yẹ ẹni tó bá ti sọ pé èèyàn ò ní jẹun báyìí èèyàn máa ṣe tiẹ̀ mọ́ṣẹ́ ni o bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé bí nǹkan tó fẹ́ ṣe ni ìwọ náà wá nǹkan tó máa ṣe fún wọn náà wọn kì í ṣayé bẹ́ẹ̀ yẹn.
ṣó mọ̀ pé informat lèmi náà àwọn ọlọ́dẹ̀ kọ́ wa níṣẹ́ but aláti ṣe mi á máa ti ṣe ààrẹ. bẹ́tà ká láti ṣe ẹ kó tètè mà ti ṣe ààrẹ má lọ rò pé tó ti jẹ́ informant ẹ̀gbọ́n ẹjọ́ ọlọ́pàá kò sí kan tí ò lè ṣẹlẹ̀ o ilé ayé náà láti rí àwọn ọlọ́pàá tó ń sọ àwọn jáyà kìlà tó ń ṣe oríṣiríṣi kò tí mi mọ̀ tó bá jáde nísìnyí mi mọ̀ bí tó fẹ́ lọ mi ò mọ̀ rárá bóyá ìtètè rí ààrẹ ẹ̀ pa ni o. anyway olúwa kọ́ mi mọ̀ ṣe kọ́ mi mọ̀ ṣe. ojú ẹni mo ṣe pé kọmíṣánná tó wà ní ìjáde kó lè yẹ ìwọ ló máa gbà sórí níbi tá a bá dé ní stéètì lónìí mi ò sọ stéètì mi ò lẹ́ni òsín tó jọ àṣẹ tá a bá pa òun lábẹ́gẹ́ inú èèyàn jọ owó lọ mo ṣiṣẹ́ débẹ̀ ni o mo ṣiṣẹ́ débẹ̀ ni o. ta ni wọ ọ̀gbẹ́ni síkìrì lójú ta ló gbóhùn bá sọ̀rọ̀ mi yàtọ̀ sẹ́ńtẹ́ ọkọ lè fi bọ́dẹ́ lùbà chimask kò name price ẹ̀ kí ló ṣẹlẹ̀ ta ló rán ẹ síta ni. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ẹ jẹ́ ká tijú ká ṣe bí ẹni kú ká mẹ́ni tó fẹ́ràn wá. Tinubu ṣe ṣí bí ìgbà abámẹ́ni tó fẹ́ràn wá. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká yíkun wá ṣe bí. Imú ìmáníkà o kò jẹ́ ká gbóhùn ẹni bí. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká yíkun wá ṣe bí. Ìmáníkà o kò jẹ́ ká gbóhùn ẹni bí. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. ẹjọ́ tó bá jẹ́ fún wulẹ̀ fẹ́ owó wa ọkọ mi lówó lọ́wọ́ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ayeyeye ayé tamọ́ tiye. Ayeyeye ayé tamọ́ tiye. Ọ̀rẹ́ ń dára wọn olólùfẹ́ méjì ń dára wọn. Ẹni àfinú wọn dẹni à ń sá fún irú ayé wo lèyí. Whatever you do, do good, so good go follow you. Whatever you say, say good, so good go follow you. Ẹ ṣe rere, yeah o, ẹ ṣe rere. Ẹ ṣe rere kó ba lè yé wa o. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogun iṣẹ́ ọpọlọ informat. Ọ́físà, mo rí nǹkan ìyàlẹ́nu tí mi ò rí rí ni. Mo ń lọ junction ṣáìdì bíi àgbẹ̀lọ́ba yẹn ni mo rí Fẹ́mi ti yàwó yìí. Ṣé Fẹ́mi Adébáyọ̀ àbí Fẹ́mi wo lẹ́rí tó yàgò yìí? Torí kò yé mi ni o. Ọ́físà, ṣé mo bí oní tíátà lójú ẹ ni? Mo ní mo rí Fẹ́mi àbúrò ẹ̀ ó ti yá wèrè. Fẹ́mi àbúrò mi yà wèrè. Fẹ́mi yà wèrè. Ṣé mo fẹ́ ṣe mú ni?
kí ló ṣẹlẹ̀ kí ló ṣe báwo ló ṣe ya wèrè. kò yé mi náà o kò jẹ́ wò pé bóyá pẹ̀lú bó ṣe ya wèrè yẹn bóyá ìwọ ló wò pé o tún lo mẹ́tọ̀dù mi ló fi ya wèrè. kí fẹ́ máa lọ síbẹ̀ yẹn jàre kí ló ṣẹlẹ̀ gangan ṣé mo jẹ́ babaláwo ni àbí oníṣègùn ní mi ni. ọ́fíìsà tá a jọ mọ́ra wa kí ló lè ṣe. ẹ wò Chief Arówólò ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín èmi ò láìkí nǹkan tẹ́ ẹ sọ yìí èmi ò láìkí àtọ́ ẹ wá tó bá jẹ́ wípé ẹ̀yin lè wá ọgbọ́n àlùkọ́rọ́ yìí kan tẹ dátẹ̀ fi ya àbúrò mi níwèrè kò ní tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín because ó yẹ kẹ́ mọ̀ wípé ọmọ kan ṣoṣo òun náà ni o kò ní wájú kò dẹ̀ ní lẹ́yìn ọmọ ẹ̀gbọ́n mi dẹ̀ ni ẹ jọ nítorí Ọlọ́run kí la lè ṣe lórí ẹ̀. nítorí kí mo sọ pé owó ìwọ náà tún wá ṣe kí ni o tún wá ń dá padà. mo mọ̀ yín dáadáa náà ṣe bá jọ mọ́ra wa ni. èmi ò ṣerú ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ yẹn. ẹ̀mí ilẹ̀ Chief. nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ yẹn tí ò bá dẹ́ ẹ lójú lè tẹ̀lé bí kò wá lọ wò ní junction àgbẹ̀ lọ́ba yẹn. wíri ẹ ti critical gangan ni o ó ti critical tó jẹ́ gbogbo orun orí ẹ̀ báyìí tó bá rí bó ṣe rí. Fẹ́mi ya wèrè. ó ti ya wèrè gidi fresh lunatic ni. nínú wa o mo ń wò náà pé mi ò rí Fẹ́mi bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí kí ló ṣẹlẹ̀ wọn ò jíṣẹ́ fún mi lọ́fíìsì pé Fẹ́mi wá béèrè mi kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn. Chief ẹ̀mí lẹ̀ rí pé àbúrò mi Fẹ́mi ti ya wèrè. ní kó tó bá fẹ́ kó dá ẹ lójú tẹ̀lé mi kó wá lọ ságbẹ̀ lọ́ba ọmọ àrí bẹ́ẹ̀. ok ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ mi ò ṣe nǹkan kan báyìí in fact kí n tiẹ̀ máa ṣe nǹkan lọ́wọ́ òun láti pátì ni máa tẹ̀lé yín débẹ̀. Fẹ́mi ya wèrè. jẹ́ ká lọ kó wá lọ rí wọn ní àfijì báyìí. Chief Fẹ́mi ya wèrè. ó ya wèrè. kí ni kan tó ń bá mi sọ yẹn náà kí ni kan tó ń bá mi sọ wo bí máa gba owó mi lódìdí ni mi ò tajà àbọ̀ fún ẹ odidi ni mo tajà fún ẹ mo dẹ̀ máa gbowó mi lódìdí ni. ìwọ àbí òun bá mi lérí lójú ara ènìyàn o òun bá mi lérí àbí kò sí wàhálà èmi náà dé proof rẹ̀ tẹ́mi náà jẹ́ máa proof ẹ̀ fún ẹ máa jẹ́ kó mọ̀ pé mi gan ìwọ ò ní mọ̀ pé mi ò ní gbà láàbọ̀ máa gba owó mi máa fọ mi sùn ẹ lọ́wọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tí mi ní gbà ok báwo ni wàá bá mi bẹ̀ wàá bá èmi náà bẹ̀ màá jẹ́ kó mọ̀ pé mi gan mi ò gbádùn màá jẹ́ kó mọ̀ mọ̀ bí tí mo jẹ́ èmi ó dà mo ti gbọ́ máa wọ̀ ni jẹ́ ká jọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà káwọn tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jẹ́ nìkan lọ́dọ̀ àwọn méjèèjì èmi ó dà. kí ló sọ gbẹgbẹgbẹgbẹ fàyà kí ni ṣe náà dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ya ẹ̀yin òjé nínú ìrọ̀wá ẹ̀yin nínú ìgbà iná lásìkò tí mo sọ ti tinú bí mi lọ́wọ́ ló wá ń gbé ma ṣé mo ń sára lọ́fíìsì ni gbé ilé kò jáde jáde à get out. wọ́n ti máa ń mọ orúkú tòmátò tó máa ń gbìyànjú wa òkè wo bínú lọ́wọ́ ó wọlé òní fáìfáì tí mo fẹ́ sára lọ́fíìsì ni nínú ìpínlẹ̀ ìgbọ̀n. Ọ̀gá, ha! Báwo ni ilé ìṣe ṣẹlẹ̀? Ọ̀gá, ìbọn. Ọ̀gá, ọ̀gá ti kú o. Ọ̀gá ti kú o, ta mo fẹ́ pè. Yé! You're under arrest. Under arrest kẹ̀. Kí ló gẹ́ ṣe fún ẹ tó fi pa? Drop your gun! Èmi kọ́ mo kọ̀ ọ̀gá mi. And you're right, láti sọ anything. Just keep your mouth and move. Move! Yes, please, sir. Move! You don't have the right to say anything. Okay. Move! Okay, ọ̀gá mi. Move! Okay. Ẹ̀dá ronú kó tó ṣe ká o informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat. ó ṣì ní gọ́ọ̀tì láti máa claim di ìmọ̀ kankan pa kú ọ̀gá ẹ̀. ṣé orí gbogbo eléyìí tó ń ṣe yìí torí pé ojú obìnrin ni ò jẹ́ kí mo bí ní fẹ́ handle ẹ̀. by the time tí àwọn female officers wá bá dé tó bá handle ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo eléyìí tó gbé sójú tó pè ní beauty ẹsẹ̀kẹsẹ̀ ló máa fèdè mi. now I want you to tell me the truth. Kí ni nǹkan tó mọ̀ pa kú ọ̀gá ẹ̀? Officer, mi mọ̀ kankan pa kú ọ̀gá mi. Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ó ń yà èmi fúnra mi lẹ́nu. Ọ̀gá mi tẹ̀ ń wo yìí, ọ̀gá tó fẹ́ràn mi ni. Ọ̀gá tèmi náà fẹ́ràn ni. Ọ̀gá tó jẹ́ pé oṣù tí ní parí tó ti sọ sálárì mi. Ọ̀gá tí mi kì í fi ṣeré ni. Ọ̀gá tó fún mi lóúnjẹ jẹ ni. Ẹ wo kò ì pẹ́ tí mo ṣì wọnú ọ́fíìsì wọn.
kéde padà wọlé ni mo bá wọn nínú àgbàrá ẹ̀jẹ̀ mo bá wọn nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ ṣàánú mi mọ kọ́kọ́ ń pa ẹ̀ mọ́. Plastic clinic ó mọ ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. That very day ta wo ní ọ́fíìsì a bá ìbọn lọ́wọ́ ẹ̀ yes or no. Nígbà tó bá claim kó o mọ nǹkan kan pa kó ọ̀gá ẹ̀ kí ni ìbọn ń ṣe lọ́wọ́ ẹ̀ so definitely ìbọn yẹn ló fi shoot ẹ̀. Or are you now telling me pé ọ̀nà mi ló fi pa ọ̀gá ẹ̀ tí òun ṣèbọn oyè ogun lọ́bẹ̀ àbò yí lọ́rùn sẹ́yìn? No tó tọ́ ẹ bàbá lọ́wọ́ mi àjọ ọ̀gá ni mò ń ṣe mo ṣe wọlé tí mo bá bọ̀ ìbọn yẹn gan mi kò ṣe débẹ̀ mo sáré mú bọ́ọ̀lẹ̀ bàbá lọ́wọ́ mi lè pọ̀ gá mi ẹ ṣàánú mi ọ́fíìsà torí Ọlọ́run mi lè pọ̀ gá mi. Bóyá ká conclude pé ìbọn yẹn dọ̀fẹ́ débẹ̀ ni ó wá dọ̀fẹ́ dọ́wọ́ ẹ̀. I think you know the gravity of what you have done. Shomo, now let me tell you something. Mo ṣe lè assist you. I can assist you. That is only and only if you are ready to cooperate with me. Mo lè mọ ẹ lọ́wọ́, bọ̀wọ̀ jẹ́wọ́ fèmí kí n lè assist ẹ. Ilé kúrò mọ́ra mi. Ilé kúrò mọ́ra mi ṣe nítorí Ọlọ́run mi lè pọ̀ gá mi. Ah! Jésù! Mo ti mọ̀ pé ò ní jẹ́wọ́. Mi lè pọ̀ gá mi. Mo mọ̀ pé ò ní jẹ́wọ́. Kò sí problem. Ó mi pé òun expect pé ká ṣe ohun tá a bá lè ṣe ni, àbí? No problem. Officers! Bímpé, wọ́n àdó ṣe máa wà bẹ́ẹ̀. Mo dẹ̀ ń pè látẹ̀kan, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi mí pegi, ó dá mi lóhùn bínú bọ̀ nù ilé. Why are you doing this? Lẹ́nu ẹ pé mi fi ẹ pegi. Mi mọ báyìí èèyàn bẹ́ẹ̀ ṣe máa ń ronú báyìí. Ó ti ya sáré gbàgbé. Tó bá yẹ pé mi ò sọ fún ẹ pé gbogbo nǹkan tí mo dà lénìí yìí, ọwọ́ Fẹ́mi yìí náà ni. Má rò pé bóyá torí pé ò mọ̀ ni. A rí Fẹ́mi lọ́nà tó ti jáwèé tó ti bugi jẹ. Mo dẹ̀ bẹ́ẹ̀ mo ní kó dúró kó jẹ́ kí n bá ọ̀bọ yìí sọ̀rọ̀. Ó dá mi lóhùn gbé mi bọ̀ ń lé. Àwọn adé nísìnyí wá ń pè mí. Kí ló pè mí fún? Now listen, just listen to yourself. O ní wípé èèyàn tó ti ya wèrè. Àbí? Ṣé ó wá proper kí n park kí ìyàwó mi bọ́lẹ̀ lọ bá wèrè nítorí wípé o ti mọ̀ rí o kí ní kọ́ ex boyfriend ẹni so fucking what. Ẹ dúró náà kí ló tẹ̀yìn èèyàn tẹ́ẹ̀ kí fi máa ń ní woman feelings náà. Ẹ sọ fún mi tó bá jẹ́ pé ìwọ ló wà nínú shoes tí bàbá ìwà kó jẹ́ pé wọ́n ló ya wèrè máa ṣe same thing fún ẹ. Ó dò ó di Ọlọ́run ò ní jẹ́ kí mi ya wèrè ọ̀tá mi báyìí náà máa ya wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣóore mi àdúrà tí mo ń gbà lórí ẹ òun ló ń gbà ìwọ ọmọbìnrin yìí ò dẹ̀ fẹ́ mọ̀ àdúrà mi ló ń gbà lórí ẹ báwo ni ọmọkùnrin gbọ̀rọ̀gbọ̀rọ̀ bẹ́ẹ̀ ló máa fi ya wèrè tí n bá ṣe pé ṣe lọ pé irú èèyàn kan níbi tó dàlẹ́ lórí àdúrà tí mo ń gbà lẹ́ lórí ni o lọ́sàn-án lóru ni mò ń gbàdúrà nulẹ̀ lẹ́yìn ẹ lójú ẹ mò ń gbàdúrà fún ẹ Ọlọ́run wá jẹ́ kí èèyàn kan kó ya wèrè lẹ́yìn ẹ o wá fi máa lọ pìtì ẹ èmi ò láìkẹ́ o. But baby ẹni tá à ń sọ yìí tó o bá gbà gbogbo nǹkan tí mo jẹ́ láyé mi léni gbogbo nǹkan tí mo dà inú ilé tí mò ń gbé yìí òun ló ní iṣẹ́ tí mò ń ṣe òun ló fún mi oúnjẹ tí mò ń jẹ léni òun ló fún mi aṣọ tí mò ń wọ̀ òun ló fi sí mi lọ́rùn bẹ́ẹ̀ tó bá gbàgbé mi ò gbàgbé. So ìyẹn ló ṣe fi wípé bọ̀bọ̀ yẹn ò lè ṣe ẹ́ ní ibi àbí lẹ́ni tó jẹ́ wípé o ò fún ní green light mọ́ o ti fún ní attitude you are not telling me wípé kò ní máa robí ru ẹ wípé kóhun yà ẹ́ wé dàbí kóhun pa ẹ́ dànù tí mo ṣe pọ̀lọpọ̀ àdúrà pọ̀lọpọ̀ Ọlọ́run wo mo re o mo re tí mo ṣe fẹ́ kó dẹ̀ mo re tó Ọlọ́run ṣe fún ẹ please. Baby, I'm sorry now. Baby, má bínú mi nǹkan ní pé. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san o informat ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Kí ni mo ṣe? Ìbọn jọ má pa mí jọ tòrò lọ́wọ́ ọba má pa mí jọ kó nǹkan tó bá fẹ́ pàǹpà rẹ̀ máa ṣe fún ẹ jọ tòrò lọ́wọ́ jọ tòrò lọ́wọ́ jẹ́. I don't know. What is this? Officer, can you see this? Èmi ni kòkòrò burúkú
tí ó ń fi omi àtàbọ́jú. Mo ti ṣetán láti surrender ara mi ṣùgbọ́n ẹ pàdé mi ní abẹ́ igi tó wà ní Igbó Ọ̀dájú road. What's this? Boba pẹ́ àbí bus stop. I can remember. Mo ti ń ríru lẹ́tà yìí tipẹ́. So this time again, you know what? Omo nǹkan tá a máa ṣe ń sìn. Ìwọ lọ get àwọn officers kan. Ẹ arrange van kẹgbọ́gà. Now I'm going to get in touch with Officer Sukanmi. So I'm going to need to arrest situation now. No. Kò jẹ́ ká gbóhùn ẹni bí àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ ká orígun wá ṣe bí. Ẹ gbà mí o, ẹ gbà mí, ẹ ṣàánú mi o. Ẹ jọ̀ọ́ help mi o, ẹ ṣàánú mi o. Ẹ jọ̀ọ́ ẹ tú mi lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ni wọ́n ṣe mi? Ẹ wo ẹnìkan ló kidnap mi wá síbí báyìí o. Ta ni ẹni tó kidnap ẹ? Ẹ wo kódà ẹlẹ́ẹ̀kejì ti máa rí leléyìí. Ó dẹ̀ ti fipá bá mi lájọṣepọ̀ rí. Ẹni tó wá fipá bá mi lólè kan tó sọ mí mọ́ bàbá mi mọ nǹkan tó dẹ̀ máa ṣe fún mi tó bá bá mi bíbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó fipá bẹ́ẹ̀ lájọṣepọ̀. Ṣé tó bá rí o máa dààmú? Bẹ́ẹ̀ ni tí bá rí máa dààmú. Ẹ tú. Ibo ló gbà gangan lọ? Ẹ wo ọ̀nà òkè báyìí tó gbà. Ẹ jẹ́ ká tijú ká ṣe bí ẹni kú ká mẹ́ni tó fẹ́ràn wá. Tinubu ṣe ṣí bí gan abamẹ́ni tó fẹ́ràn wá. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rígun wá ṣe bí. Imú ìmọ̀líkà o kò jẹ́ ká gbóhùn ẹni bí. Àwọ̀ fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rígun wá ṣe bí. Imú ìmọ̀líkà o kò jẹ́ ká gbóhùn ẹni bí. Ẹ̀dá ronú kó tó ṣe ká ò informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san ò informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogún iṣẹ́ ọ̀pọ̀lọ informat. Ẹ̀dá ronú kó tó ṣe ká ò informat. Ẹ̀dá ronú kó tó gbẹ̀san ò informat. Ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informat. Ṣẹ́gun Emmanuel ogún iṣẹ́ ọ̀pọ̀lọ informat. Wọ́n ní màjà màsálà fún mi máa kí kanjú lójú ogun. A ti search everywhere yet a rí. Èmi bá suggest pé ibi tá a bá dé ó better ká back out. Káwa náà do life ara wa o. Well, òótọ́ ọ̀rọ̀ ló sọ. At least lára àwọn tó dé mọ́lẹ̀ àti rìtú. Ó dàbí nǹkan tó sọ make sense. Sir, èmi wò pé lára nǹkan tẹ máa ń kọ́ wa ní sà. Ẹni tó bá kọ wájú sí wa ẹni ká tá. Ẹni tó bá dẹ̀ kẹ̀yìn sí wa ẹni ká tá. Ẹni tó bá dẹ̀ kú èèyàn nìkan ẹni kéèyàn yẹn kó tú èrò ara ẹ̀ pa. Ẹ sà, this junction èmi ò tí ì fẹ́ ká tí ì wò pé bóyá ká tí ì tú èrò ara wa pa. Ẹ jẹ́ ká sì máa wá lọ sà. Wá òótọ́ ọ̀rọ̀ tún wà nǹkan tó sọ nítorí pé ọ̀rẹ́ aráàlú ni wá. Ká tiẹ̀ mọ ẹni tó wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀, no problem. Hey, we are here. Oníkàwá bá ẹni bí alẹ̀ ti débi o. Come out. Tó bá kí ṣe coward, come out. Hey, you're under arrest. Èmi ni kòkòrò náà tó ń fomi àtàbọ́jú. Èmi ni ẹni náà tó ń gbénú òkùnkùn tafà sínú mọ́lẹ̀. Èmi gangan ni mò ń pa kúkúrú tí mò ń pa gúngùn. Tó yẹ ẹ̀ṣẹ̀ tẹ́ ṣẹ̀ mí ni. Fẹ́mọ̀. Informant. Èmi gangan náà ni. Kí ló sún ẹ dé gbogbo eléyìí? Fẹ́mi. Ṣó mọ̀ ni? Mo mọ̀, ọkọ àfẹ́sọ́nà mi ni. I killed Chief Thompson. Èmi ni mo pa DPO yín náà because he betrayed me.
ṣe bá àbúrò bàbá mi ló jẹ́ síbẹ̀síbẹ̀ ó tún dà mí that is why tí mo ṣe pa gbogbo wọn mọ̀ wípé informant ni mí gbogbo nǹkan tí mo wádìí lára wọn òun gangan náà ni mo lò against wọn tí àṣírí wọn tó fi tú sí mi lọ́wọ́. Fẹ́mi ó mọ ohun tó ṣẹlẹ̀ báyìí I think we should be able to settle this thing amicably. Now inú mi dùn wípé fúnra ara ẹ ló sọ pé ká mú ẹ. Now I will advise you saying surrender yourself and let's go to the station. Gbogbo nǹkan tó bá fẹ́ sọ ń bẹ̀ á gbàlẹ́ statement. Mi ò lè tẹ̀lé yín nítorí ìwọ Bímpé tí mo ná gbogbo owó mi lé ẹ lórí. I spent all my money on you. Mo mú ẹ lọ sí school. Gbogbo ogún bàbá mi orí ẹ ni mo ná ìtó pọ̀ jù lé. Síbẹ̀síbẹ̀ you betrayed me. Ìwọ wá parọ́ fún èmi pé ẹ̀gbọ́n tiẹ̀ ní Idris. Meanwhile you were dating. Ṣé wọ́n mọ̀ pé mo kà yín ni? Oh, ó ti wá yí ẹ báyìí. Gobi, jẹ́ kí mi sọ nǹkan kan fún ẹ. Kò sí bó ṣe lè escape ẹ̀. Abẹ́ páńpẹ́ mi náà ló máa padà kó sí. Kàkà kékun má jẹ sèse. A fi ṣàwádànù ni. Ẹni tó lè pa obìnrin kan tó wà láàrin wa. Mo fi ìpè tá tí bá tètè pa, ó lè pa wá gan sa. Wọ́n lè ti promise me máa mú dé station live. Well, anyway, ẹ pé àwọn tó kù kẹ́ gbé òun, kọ́ wá gbé òun náà. Ìtumọ̀ love and last. Fóònù ti jábọ́ sórí seat. Ẹ kúlé. Báwo ni? Mo wá okay. Kálẹ̀ ni ẹ. Okay, ṣé ẹni tó drop mi? Mo kàn rí wọn náà ni mo ní kọjọ kan drop mi sílé wa because mo pé second street níbẹ̀ ló ń gbé. Nítorí ẹ̀ náà ṣe gbé mi. Ibo ni wọ́n ti ń bọ̀ tó fi rí wọ ní second street? Ibi tí mo sùn sí náà mo ti ń bọ̀. Ibo ló sùn sí? Wọ́n jọjọjọjọ dúró náà. Ewu kọ́kọ́ ló fẹ́ kí n dé lónìí àwọn question tó ń béèrè lọ́wọ́ mi. Ìtì ń bá ti béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti wọ̀n ẹni kò dáhùn torí mo bí ẹni pé ibo náà ti rí ẹ gbé tó fi lè sọ pé ẹjọ́ ẹ gbé mi délé tó fi kó nínú ilé látànà ó tán. Ibi tí mo sùn sí wọ́n jùmọ̀ ìní náà ti gbé mi nígbà tí mo bọ́ láàárọ̀ yìí. simple dẹ́ẹ̀ ní bó ló sùn mọ́jú. tí wọ́n ní kó mọ bí tí mo sùn ó ṣe ní problem báyìí náà tí wọ́n ní gbójú má bìnrin ṣé bíbí ni mi ni dá mi lóhùn ṣé ọmọ kókó ni tó máa sọ mi káàkiri pé bó ni mo lọ bó ni mo sùn bó lọ kí ló ṣẹlẹ̀ kókó lọ ṣọmọ ẹni mi ni dá mi lóhùn. adult tí o kì í ṣe bébì tó ń tì sọ́tù tì sósì ibo ló sùn mọ́jú ṣé wàá lè dáhùn báyìí sí mo ti respect ẹ. ibi tí mo lọ ni mo sùn mọ́jú. ibo ló lọ. ó ní problem wa mi ò kọ̀rọ̀ sẹ́lẹ̀ nu àmọ́ o ti látẹnu mọ́jú ṣáàjẹ́ ni ẹ ní ṣáàjẹ́ ọkùnrin wà ní obìnrin mọ̀ fún láti wọ́n ní títí ẹ̀ kankan náà just tell me o ní problem o mọ̀ fífi sílẹ̀ náà jẹ́ kí n bí ọṣọ́ mẹ́kẹ́rẹ́ náà ṣọ́ọ́ mi ti jà bó ti fẹ́ fi pa ó ti fi àjà bì. ẹ̀dá ronú kó tó ṣe ká ò informant ẹ̀dá ronú kó tó gbẹ̀san ò informant ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informant Ṣẹ́gun Emmanuel ogún iṣẹ́ ọpọlọ informant ẹ̀dá ronú kó tó ṣe ká ò informant ẹ̀dá ronú kó tó gbẹ̀san ò informant ohun tó bá gbáyé ṣe ó máa kẹsàn ẹ̀ informant Ṣẹ́gun Emmanuel ogún iṣẹ́ ọpọlọ.